Ìròyìn ní Soki lórí Òsòló TV. Ẹ kú dédé àsìkò táwa yìí lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti àgbàlagbà níbikíbi tẹ́ ti ń wò wá. Ẹ káàbọ̀ sí abala ìròyìn ní elérèfé tó ń dé sí ojú ìwòran yín látòrí ìkànnì Òsòló web TV tó wà ní orí ayélujára. Ìjọba ìbílẹ̀ ti ìlú Ipobe olóyè Dínà Simon Adébáyọ̀ ti fi àtẹ̀jáde kan síta lẹ́yìn tí wọ́n fi rọ àwọn ọlọ́pàá pé kí wọ́n dúró lórí ìmúṣiṣẹ́ àwọn èèyàn tí ó ń lo orí ọ̀nà tí ó kúrò ní ìlú Ipobe lọ sílùú Àjàṣẹ́ tí wọ́n sì ń lo òfin ìrìnnà èyí tí ó jẹ́ ti àlọ́ àbọ̀. Àwọn ènìyàn ń gbabi tí kò tọ́ tí ó sì ń mú ìjàmbá ojú pópó máa ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ ti ìlú Ipobe. Àtẹ̀jáde ọ̀hún ni wọ́n ti fi ṣọwọ́ sórí rédíò Olókìkí FM àti níléeṣẹ́ Alaga ìjọba ìbílẹ̀ ti ìlú Ipobe pẹ̀lú ọ̀dọ̀ àwọn ọlọ́pàá pé iṣẹ́ ọ̀hún ó ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Àwọn tí wọ́n jẹ́ onímọ́tò ti ìlú Ipobe ni wọ́n ti lè mímì fì báyìí lórí àwọn tó wà ní Agbàrò àti àwọn agbègbè rẹ̀ àti àwọn tó wà ní Ọ̀kọ́fì ní òkè lọ́hùn-ún tí wọ́n lórí ọ̀fẹ́ láti wá sí páàkì mọ́tò ètò jẹ́ lílá láti lọ́wọ́ ṣe kíni kí wọ́n lè bá máa wọkọ̀ ńbẹ̀. Ní ẹnu ọ̀nà àti lọ sí tẹ̀rán ìlú Ipobe ni wọ́n gbé ibùdókọ̀ tuntun ọ̀hún sí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta irú ẹ̀ tí ó ṣe àǹfààní fáwọn tí ó ń lọ sí Kútọ́nù, Àjàṣẹ́ àti àwọn ìlú Ìsàkété. Kí n tó parí ìròyìn ti àsìkò tá a wà yìí, ẹ jẹ́ ká fò fàyà kí a lọ sí orí tó jẹ́ mọ́ ti ọ̀rọ̀ àwọn ẹran eléyìí tí ó ń lọ tí wọ́n ń bọ̀ láàrin ìlú Ipobe. Àtẹ̀jáde kan eléyìí tó jẹ́ gbólóhùn tí sí àti ìlú Ipobe olóyè Bẹ̀tẹ̀ Akíyẹmí ti láǹfààní àti fi síta ní ìgbà kan ló rán gbogbo ọmọ ìlú pé kí ẹlẹ́ran kó mẹ́rin èso. Kò dára kí àwọn ẹran kí wọ́n máa rìn láàrin ìgboro ìlú Ipobe. Eléyìí wà ní ara nǹkan tí ó ń kó ìpalára bá àwọn ọlọ́kadà àti àwọn tí wọ́n jẹ́ pé wọ́n ń bọ̀ lórí àpópónà wa. Èyí ló kí ìròyìn náà tí ó ti ń dé sí ojú ìwòran yín látòrí ìkànnì Òsòló TV tó kalẹ̀ sórí ẹ̀rọ ayélujára. Ǹjẹ́ ọpẹ́ rẹ̀bàǹdẹ̀ lọ́wọ́ amójú ẹ̀rọ eléyìí tó wà ńbẹ̀ tí ń bá wa tẹ̀ fún ti sáà tí a wà yìí. Wàsíù Adédèjì tí gbogbo èèyàn mọ̀ sí Pablo làmójú ẹ̀rọ. Kásùmù Ìṣọ̀lá ló ka ìròyìn náà sí orí àtẹ́gùn. Ọpẹ́ rẹ̀bàǹdẹ̀ lọ́wọ́ Lèótó Fúnmiláyọ̀ tí a jọ wà lẹ́nu iṣẹ́ ní sáà yìí títí ìgbà míì tá a fi láǹfààní àti pàdé ohun ayọ̀ ohun ìdùnnú la máa gbọ́ ní àgọ́ wa ó dìgbà. Ìròyìn ní Soki lórí Òsòló TV. Òsòló TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ Anagot.